Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Wọ́n jọba nílé bàbá rẹ̀ fún wa fún ọṣù lórí ọkọ̀ ọba akílẹ̀ gbogbo jẹ̀kú olórí ọmọ ọba olórí ọmọ ọba àyílẹ̀ ọmọ ọba olórí ọmọ ọba àyílẹ̀ ọmọ olórí ọmọ ọba akílẹ̀ ìjẹ̀bú olórí ọmọ ọba akílẹ̀ ìjẹ̀bú olórí ọmọ ọba àwọn ojú táwọn aláṣẹ bí wọn ní pé ọba 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 kọ́mi kó sì ká wọn ni wọn máa ń bẹ máa ń lò ilé bàbá tó bí ọlọ́wọ́ ọmọ pátá ni ọ̀rọ̀ ìbò bá wù jẹ́ bá wù jẹ́ ní wọ́n bá wù jẹ́ bá wù jẹ́ níwì wọ́n bá wù jẹ́ bá fẹ́ bí ẹ̀ ṣùgbọ́n ẹ̀rọ bàbá yìí lọ́mọ lábẹ́ máa bí tó wì ní. ọ̀rọ̀ ọmọ ìlú máa dé máa ń yí ìgbà bàbá rẹ̀ ọmọ olówó ní ìtòyè mẹ́fà ọ̀rẹ́ ìwọ ní ọjọ́ kílẹ̀kù ọjọ́ máa fújì ó tún wá lọ tó lórí ọmọ ọba ó padà wá ìjọba ọba tọ́ sí ìwọ ló lórí ọmọ ọba tọ́ sí ìgbẹ́ tó wọ́n pè mí ọjọ́ ọwọ́ ọjọ́ ọ̀hún ẹ̀kan ìgbàtí ìlú foríkorí gbogbo ìjòyè foríkorí ọba foríkorí pẹ̀lú àwọn ìjòyè wọ́n ní ká tó yẹ lórí ọmọ ọba wọ́n ní àyè Wàsíù mímí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àgbọ̀lá wọ́n ló yẹ lórí ọmọ ọba ni wọ́n bá pe Àyìndé wọ́n ló kàn ọ́ kí ní ọ̀hún kàn ọ́ ìwọ ló kàn wọ́n ní wàá jẹ́ olórí ọmọ ọba lẹ́yìn ìṣùgbọ́ ní ọmọ ọba lógun ìwọ ló lórí ọmọ eléyìí ní ọmọ ọba òye Àyìndé ọmọ ọba eléyìí ọmọ ọba àwọn olórí ọmọ ọba olórí ọmọ ọba ẹ̀yà kílẹ̀ níjẹ̀gbó olórí ọmọ ọba olórí ọmọ ọba ẹ̀yà kílẹ̀ níjẹ̀gbó olórí ọmọ ọba àwọn lákìlẹ̀ níjẹ̀gbó olórí ọmọ ọba ẹ̀yà kílẹ̀ níjẹ̀gbó òun lórí ọmọ ọba ọmọ ojú ṣàgbọ̀nà o arábàbí Àyìndé ọ̀rí olówó ìyàlùmọ̀ Ṣàngó èégbòmí àforógbó olùkóso àyà náà olórí ọmọọba akílẹ̀ níjẹ̀bú Àyìndé lólórí ọmọọba òun lólórí ọmọọba akílẹ̀ níjẹ̀bú olórí ọmọọba. Ìbọ̀lá ohun ọba ìfẹ́ níyàn. Èèyàn tó bá ti ta láàárọ̀ wọ́n bá ṣe.
mojú bá ìbá mi ṣe. Àṣẹ̀dá ayé ìgbà tí mo ṣe. Èèyàn tó bá ṣẹ̀bá lọ́hùn tí ó ṣe bẹ́ẹ̀ níyàn. Ìbá mi ṣe kò tó. Ṣé wàá di ìrántí ara bí? Ìbá gbogbo àgbàgbà tó ń bẹ ní ìkàlẹ̀ òkì. Láti èsì ọ̀tọ̀ọ̀tọ̀, àwọn bàbá mi lọ́ba pa ọ́, ọba Muslim. Olówó kan òkì ilé ọkọ̀ òfin yá. Torí ọba wa ní. Ẹjọ́ ojú mi ṣe o, kábíyèsí ẹgbẹ́. Ọ̀pọ̀ àtọ́jọ́ gbogbo dára bí iye mi. Ìrọ̀ bàbá mi ló ń ṣọ̀ṣọ́. Ọkọ̀ àìsàn ọlọ́wọ́ rẹ̀ o. Ọba ní sọ́dọ̀ kò nírù. Ọkì yẹn kú ẹ̀rú òjì. Ọba òótọ́ tiwa. Kábíyèsí àgbà àpò ẹ̀kú ẹ̀rú òjì àkì. Ìlú ọ̀tọ̀. Ọba pọ́ ọdún kan lórí ẹ̀rẹ́ fa ayẹ́ni ọba. Kábíyèsí ọlọ́ọ̀tọ̀ àjẹpọ̀. Àjẹpọ̀ ọlọ́ọ̀hún àjẹpọ̀. Ọdún kan ká ìjọba rẹ̀ ọba ṣe lọ́múlọ́mú, á ṣe lọ́pọ̀lọpọ̀, inú ara fi àìsùn ọ̀lọ́lá. Ọláìlúwà, ọba Abdulbashiru, Adúsọ̀yẹ̀, Ọjọ́sọ̀yẹ̀, Kábíyèsí ọlọ́ọ̀tọ̀ Ọlọ́kùnṣá, Olúgbẹ́jọ bí kejì, ọlọ́tọ̀ olọ́ọ̀tọ̀ kí.
Lumiland Kingdom. Ọba ní kí n bá ń dúpẹ́ lọ́wọ́ gómìnà. His Excellency gómìnà Dr. Olúṣọlá. Ọba Sanwó-Olú mi Babájídé. Aláṣẹ gómìnà ìpínlẹ̀ Èkó ní Lagos State. His Excellency Dr. Olúṣọlá mi Babájídé. Ọba Sanwó-Olú. Ìgbà ẹ̀ ń dèkó lára oríire gbé lójoojúmọ́ ìlú Èkó kú sí ó ń gbèrú sí. Babájídé Ọba Sanwó-Olú gẹ́gẹ́ bí ìpìlẹ̀ wọ́n kà á wá fi lé aṣíwájú. Pẹ̀lú Deputy Governor His Excellency Dr. Bafemi Kadri Ọba Hamzat. Ọlọ́wọ́ fún gómìnà Sanwó-Olú. Adúgbò ṣe òótọ́ gidi. Sẹ́nẹ́tọ̀ Wàsíù Ọmọ́táṣílẹ́kùn. Distinguished Senator, who represent Central District. Ní Upper House nínú Senate. Sọ́ni àṣìlẹ́kùn ti jẹ́ wá sí ìlú òkè yìí. Ọ̀nàrẹ́bù bíbí ire ní àgbàlagbà tó ń bẹ ní ìkàlẹ̀ òkè yìí. Ẹkún àdúró tí ọba ní dúpẹ́. Ọ̀nàrẹ́bù Mustahil Adéọdún Ọmọbẹ̀wò. Ọ̀nàrẹ́bù Olúbàdàn ènìyàn. Ọ̀nàrẹ́bù Ẹgbẹ́rẹ́ ń pé Olúmú Iwájú mọ̀. Ògúndùkú Olúyínká. Ọ̀làwálé ọmọ Táíwò. Àdúrú làwá. Ìsọ̀yìn ọmọ Akíọ̀dé. Gbogbo yẹn pa àdúrà lóṣù ọba ní dúpẹ́. Ìlú ọ̀gbọ̀nsá àlà ọba ń bí. Ààrẹ nílò yìí. Okun àdúró ti yọká. Àìdí àjọ ọmọ kákà wá. Nílé ní ilé ọ̀rọ̀ kárẹ́. Wàá tẹ́wọ́ kọrin lọ́wọ́ lọ́wọ́ ọba ọ̀gá yìí káàkiri. Kábíyèsí ọba ọlọ́tọ̀. Ọlọ́tọ̀ Abọ́kúṣá. Òkìkí bàbá. Àdìgún kọ́lọ́pọ̀ ìṣọ̀lẹ̀ ọba. Ọba Olúpẹ́jọbí. Olúpẹ́jọbí Abọ́kúṣá. Ọba Olúmọ̀kù ọjọ́ lábọ́ kí ìdí ẹ̀rọ àpá àṣà ọba ní. Ọba kẹ́kẹ́ jù. Òyìnbó dúdú mọ́ kẹ́kẹ́ jù. Ọba òfò ọmọ kẹ́kẹ́ tó ń gbogbo ní ẹ̀. Àfijú ọba tó ń gbọ́ ní òbòkẹ́ ẹ̀fì rà. Ọmọ mẹ́kọ̀ọ́ akẹ́ alómìnirí akẹ́rù ọ̀sán. Ọba àfijú ọba tó ń gbọ́ ní obìnrin tó ń jẹ́ pẹ̀lú ọlọ́fin. Ọmọ Olúbàdàn kọ̀ ní orí ìgbà àjọ ìwà.
lọ́jọ́ ẹ̀rí rí pọ̀ ó bí káwọn àádùn àbí ọpẹ lórí àsìkò ẹ̀ àdùn àlàwà àbí o. Oṣàdìẹ bẹ̀rẹ̀ bàbá ọmọ kúùtè, náà má ṣe kúùtè. Oṣàṣẹ́fọ́ agbórí ìdánwò ẹni. Orí ni kú bẹ̀rẹ̀ gbà òtẹ̀lé òbínú. Akíolú ìlú ìwà ló bí. Àrẹ̀mọ́ bàbá Bámúlé, ẹ̀túnkọ̀ orí ìrẹta jáde. Ẹni yẹn ṣe kú pọ̀ ọdún láyé. Àrẹ̀mọ́ ìlú ìwà ló bí. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.